future orílẹ̀-èdè yóò sure future àwa tá ń gbé bẹ́ẹ̀ ò sure ó yà mí lẹ́nu àwọn olórí orílẹ̀-èdè yìí tán ti ṣèjọba kọjá tán rẹ́rìn pé ìjọba ń dàrú mẹ́ni tó wà ń bẹ̀ ń sìn lọ́wọ́ ẹ̀ níròrí òpònú ni yín sà kì í ṣe ń tẹ́ ẹ bàjẹ́ lòun dé bá ní ibi ẹ bàjẹ́ dé lòun dé lóyìn ẹ̀rí tẹ̀ tẹ́ni tìjẹ́ ní bá tún ṣe ni tìjẹ́ táwọn improve títà náà improve ni gbogbo yín náà débẹ̀ ń bàjẹ́ ńkọ̀ọ̀kan ni èwo nù yín ló fẹ́ sọ pé òun bẹ́tà ìtì bẹ́ẹ̀ lé ni sẹ́ni ó débẹ̀ tí òun ti títì tó wọ̀lú ẹ̀ ni ó sọ pé òun bẹ́tà àbẹ́ni ó débẹ̀ tí wọ́n di owó sínú sákàsákà lọ́ra àbọ̀n lókèrè sẹ́ni ó sọ pé òun bẹ́tà nǹkan kan náà gbogbo yín kò sí yàtọ̀ inna Allaha la yughayyiru ma bi qawmin hatta yughayyiru ma bi anfusihim tàbá wá ní àwò lọ káwò bọ̀ kí ló dá wàhálà sílẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ̀yin mẹ́fà kan ẹ máa múra ẹjọ́ tàbí kí n sọ pé ẹ̀yin ìran márùn kan ẹ rojọ́ níwájú Ọlọ́run wàláhì ẹ rojọ́ ẹ omi ọ̀tàn lójú ẹ̀jẹ̀ ọgbà lọ́jọ́ gbèǹde kìyàmọ̀ lọ́jọ́ ìdájọ́ alákọ̀ọ́kọ́ nú wọn òun làwọn olóṣèlú olóṣèlú la ilaha illallah ẹjọ́ ń bẹ lọ́rùn àwísànkún gbogbo ń tó ṣẹlẹ̀ táwọn ọ̀dọ́ dìde yìí ẹ̀yin lẹ dá sílẹ̀ ẹ̀yin lẹ kó àwọn ọ̀dọ́ bá ṣe ń handle bàn crook means of getting there at all cost ẹ sáfẹ́ dìbò ẹ fẹ́ wọlé ń gbogbo ọ̀nà ṣé báwọn ọ̀dọ́ yìí náà kó bọ̀ lé lọ́wọ́ lẹ́ni kàn bá yín clear ọ̀nà ẹ̀yin lẹ corrupt wọn ẹ̀yin lẹ fún wọn lówó tí wọ́n fi máa ra drug ẹ lò wọ́n tẹ́ ẹ sọ wọ́n di use and dump ẹ lò wọ́n fọ́sẹ̀lú tẹ́ ẹ dà wọ́n sílẹ̀ ẹ gbàgbé ìbọn sí wọn lọ́wọ́ ṣé bára ẹ ló ṣẹlẹ̀ pẹ̀lú àwọn tó lọ jalè lọ́fà ṣé bí ìbọn tí wọ́n gbàgbé sí wọn lọ́wọ́ ni ẹ lò wọ́n tán ẹ rántí Ọlọ́run lílò wọn in the first instance àdánwò ni ẹ̀yin káwọn ọmọ tí yín kó wọn sílùú òyìnbó ẹ kó bọn lọ́mọ lọ́wọ́ kọ́ mọ́ lọ bá yín fi jí àpótí ìbò ṣé báwọn ọmọ òun náà ni àdàdánwò sí yín lọ́rùn ṣé báwọn ọmọ òun náà ni wọn Al-Qur'ani ní wattaqu fitnatan la tusibanna alladhina zalamu minkum khassa Ọlọ́run ní ẹ bẹ̀rù àdánwò tó jẹ́ pé ni tó fọwọ́ fà nìkan kọ́ ni ó pín nínú ẹ̀ ẹ̀yin olóṣèlú ààyè ẹ̀wò bíi abáyédè alẹ́ nìkan gbọ́dọ̀ sọ pé ìjọba tí ń bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣe é bọ̀ látẹ̀yìn ẹjọ́ dojú ẹ̀ dé ni kí ló dé tó jẹ́ pé owó tẹ̀yìn àgbẹ̀ ẹ̀yin asòfin ń gbà ó pọ̀ ju owó tó fẹ́ pọ̀ ju owó bọ́jẹ̀tì gbogbo Nàìjíríà lọ ẹ bá jọ dojú ẹ̀ dé náà ni ẹ bá jọ dojú gbogbo ẹ̀rú náà ni àwọn ọmọ tẹ́ ẹ kó bọn lé lọ́wọ́ kan bá yín rí gìbó ń jọ sí ẹ bá wọn ni wọn majority wọn ló hijack protest yìí majority wọn ló dá wàhálà lẹ̀ sílẹ̀ yìí kíní kan dá mi lójú lọ́dọ̀ Ọlọ́run mi ò rí leader kan tó wáyé I've never seen a ruler or a leader who will not love his name being written in gold gbogbo olórí ni ó fẹ́ kó wọn ṣàṣeyọrí ẹ̀yin tẹ́ ń bẹ́ẹ̀ yìí náà ni ẹ̀yin lẹ dá wàhálà sílẹ̀ ẹ̀yin ni ẹlẹ́ẹ̀kejì mi fẹ́ kó pẹ́ torí wàásì kan bọ̀ tí mo fi bá ìjọba sọ̀rọ̀ mo fi fún ìjọba nímọ̀ràn lórí kí ló yẹ kí ìjọba ó ṣe mo ń bọ̀ lórí yẹn ọ̀rọ̀ kanjú kó ni àmẹ́lẹ́ yìí ọ̀rọ̀ aráàlú ni ọ̀rọ̀ ọ̀dọ́ ni àwọn wo lẹ́lẹ́ẹ̀kejì tí wọ́n dá wàhálà yìí sílẹ̀ ànílé ayé fọ́jú pọ̀ bí ẹ̀kọ́ alẹ́ ni Ọlọ́run bá là ló lè yọ o kàmí mẹ́ni tí ó la Olúwa mi kàmí mẹ́ni tí ó la Olúwa mi kàmí mẹ́ni tí ó la Olúwa mi o kàmí mẹ́ni tí ó la Olúwa mi kàmí mẹ́ni tí ó la Olúwa mi. ẹ̀yin òṣìṣẹ́ ìjọba tẹ́ mórí pamọ́ nínú ẹni ọ̀dà Nàìjíríà lulẹ̀ wà gbogbo àwọn olórí òṣìṣẹ́ ìjọba tẹ́ ti dókè òkè olóṣèlú ò lè jí wọn kọ́bọ̀ tẹ́ ẹ bá kó náà bẹ́ẹ̀ bá jí 10 naira olóṣèlú ò mú ẹ̀yin náà ó mú 40 50 60 40 30 bí ẹ̀ẹ́dọ̀ pín ní ẹ̀yin lẹ kọ́va olóṣèlú láwọn tí ó gbowó lọ́wọ́ ẹ̀kọ́ tó jáde àwọn èèyàn ti kẹ́nu ọ̀nà ẹ̀ kò sẹ́ni tí ó gbà lọ́wọ́ tiyín olóṣèlú láyé ń pariwo ayé ò pariwo tiyín ẹ sì jọ kò náìfù ni ẹ wá lérò pé ọba mi ọba alábòsí ni
Ọlọ́run yìí sọba alábòsí bí wọn bá ti ń ṣépè fún olóṣèlú ní ìran ẹ̀yìn náà mélòó yín lò náà rọ́nà lọ kí láǹfààní tá a kójọ lónìí tẹ̀mí ò jẹ́ ká lò. Subhanallah. Àwọn kejì tí wọ́n ran orílẹ̀-èdè yìí lọ tí wọ́n jọ sáná sí òun làwọn òṣìṣẹ́ ìjọba pàápàá jùlọ àwọn tán ti dókè àwọn tán wà nípò kan mú pen kan sign wọ́n jọ dàrú ni ẹ sọ owó tí wọ́n jí kórí lórílẹ̀-èdè yìí táwọn òṣìṣẹ́ ìjọba ọmọ sí ẹnìkan ò dẹ̀ ní pariwo tiwọn olóṣèlú la yóò máa pariwo wọ́n dẹ̀ jọ kò náìfù ni wọ́n jọ kò náìfù ni àní bọ́lọ́hun bá sọ̀lá rẹ̀ bó bá ṣe fẹ́. Bó bá ṣe fẹ́. Àní bọ́lọ́hun bá sọ̀lá rẹ̀ bó bá ṣe fẹ́. Bó bá ṣe fẹ́. Bí ọba jẹ́ ti kádàrá sì jẹ́ tẹ̀sán. Bọ́lọ́hun bá rojọ́ rẹ̀ yóò jàre. Bọ́lọ́hun bá rojọ́ rẹ̀ yóò jàre. Bọ́lọ́hun bá rojọ́ rẹ̀ yóò jàre o. Bọ́lọ́hun bá rojọ́ rẹ̀ yóò jàre. Bọ́lọ́run bá àròjọ rẹ̀ yóò jẹ́. Ẹlẹ́ẹ̀kẹta àwọn tí wọ́n fọ́ orílẹ̀-èdè yìí lójú pọ̀ òun làwọn tí wọ́n pera wọn lójíṣẹ́ Ọlọ́run àwọn àfáà mùsùlùmí àfáà pásítọ̀ àtàwọn tí wọ́n ti pera wọn lójíṣẹ́ Ọlọ́run àwọn babaláwo wọ́n jọ sáná sórílẹ̀-èdè yìí. Bí àwọn olóṣèlú ṣe ń tiraka tí wọ́n ń kó owó láti ra aircraft bẹ́ẹ̀ làwọn pásítọ̀ náà ra aircraft ọlọ́pàá wo ló mú wọn àwọn àfáà ń bẹnu àwọn àfáà náà tóun náà ń tiraka kó náà rẹ̀ aeroplane iṣẹ́ kí lẹ ṣe Ọlọ́run lè sọ ẹni tí ń jí sí Ọlọ́run di multi-billionaire it's very possible bẹ̀tọ̀ ọ̀nà tẹ́ ń gbé gbà yìí ó wà questionable. Mo ti sọ nínú lecture tí mo ṣe kọjá lọ tí mo pè ní òtítọ́ kóró ẹ̀ ń kọ́ churches ńláńlá auditorium multi-billion naira ẹ̀ ní company ẹ̀yọ̀ kan tí ó provide iṣẹ́ fáwọn ọ̀dọ́ ẹ brain drain àwọn ọ̀dọ́ ẹ jẹ́ káwọn ọ̀dọ́ gbàgbọ́ pé miracle ni wọ́n need miracle níbo ẹ̀yin sick ẹ lọ hospital kán lè tọ́jú yín ẹni tí ò jẹ́rú yín sick ẹni kó wá gba miracle ẹ̀yin ń jáde lọ mọ̀pọ̀ ń sọ yín ẹni tí ò jẹ́ bí yín ń jáde lọ ẹni kó wá ra handkerchief anointing ẹ worú orílẹ̀-èdè tá a ti bára wa orílẹ̀-èdè tó jẹ́ pé churches ńláńlá ńlá ń kọ́ bá a ṣe rówó gbà nílẹ̀ lárúbáwá kọ́ mọ́sálásí ńláńlá ńlá ńlé kò sí chọ́ọ̀chì kan tó ronú pé ó yẹ kí n ní company. Ẹ lọ study gbogbo tó pilẹ̀ medical láyé tí ò bá jáwọn àfáà mùsùlùmí yóò jáwọn olórí ẹlẹ́sìn christianity kò sí tí ń jọ spirit tí wọ́n fi pè lórúkọ yẹn àmì àgbélébù tí wọ́n gbélé àwọn ibi ìgbàgbọ́ tí wọ́n tì wọ́n lọ nìyẹn pé wàá gbà wòsàn níbí kí ló dé tẹ̀yìn òrórí ẹ̀ ń tan aráyé jẹ ẹ̀ ń fùlù gbogbo ọmọ Nàìjíríà miracle náà wàá dà nísìn miracle náà dà tó work ẹ̀yin náà lẹ́ predict pé lágbájá ni ó wọlé lágbájá ò ní wọlé kí ló dé tí prediction gbogbo yín fail ẹni ó sọ̀rọ̀ mẹ́ta tí kan ṣẹ̀ṣẹ̀ tó dàbí ẹni pé kàn fẹ́ work accidentally òun náà jáde boldly nípò ń ti kìlọ̀ fún wọn tẹ́lẹ̀ ìlọ kìlọ̀ fún wọn èyí tó dúró tì kí làṣeyọrí tó ṣe láyé tó dúró tì nínú olórí orílẹ̀-èdè tó ti kọjá kí làṣeyọrí ẹ̀. Ibi tá a ba orílẹ̀-èdè yìí jẹ́ dé nìyẹn àmọ́ kò dùn mí n tó fà á tí àwọn àfáà mùsùlùmí àtàwọn pásítọ̀ tí wọ́n fi pọ̀jù lórílẹ̀-èdè yìí joblessness ni àìníṣẹ́ lọ́wọ́ ni poverty ni òṣì ló lé majority dé díẹ̀ wọ́n dé díẹ̀ tán ní wọ́n náà bí wọ́n ṣe máa exploit ara ayé láti survive. Ìran ẹlẹ́ẹ̀karùn-ún tó dá wàhálà sílẹ̀ abẹ́lẹ̀ kẹrin tí wọ́n jọ sáná sórílẹ̀-èdè yìí òun làwọn security personnel wà àwọn tí wọ́n wà fún ètò ààbò nígbà bá jagun Boko Haram ẹyọ kan tí ó parí lódidi ọdún mẹ́wàá ibà àwọn kan ní jagun ICC ọdún mélòó wọ́n fi jà. Àwọn olóṣèlú ti corrupt gbogbo tí ń jẹ́ security Nàìjíríà wọ́n lu ọlọ́pàá ń ṣe meeting pẹ̀lú ọmọ ìta lórí bó láṣẹjọ jí àpótí ìbò gbé bírú ọlọ́pàá yẹn bá pàdé ọmọ ìta yẹn bí títí ń jalè tàbí tó rọǹgì ṣe lérò pé yóò lè mú wọ́n ti jọ láṣìírí tán ti jọ ṣe pamọ́. Nǹkan yìí wá dàrú débi pé bí àwọn ẹni bí wọ́n ṣe ń bẹ nínú iṣẹ́ SARS wàláhì àwọn ẹni rẹ̀ kan náà ń bẹ kì í ṣe gbogbo wọn ló wọ̀ sí
amẹ́ni bínú wọn pọ̀ ni bẹ́ẹ̀ náà ló wà nínú sí ọlọ́pàá béèyàn ọba yẹ ẹni torí ẹ̀ burú kó rí aráàlú kán ní kó protect kó dẹ̀ gbébọn kó má yìn la ilaha illallah limithili hadha yasubu liqalbi min kamadin nkana fi qalbi imanun wa islamu nítorí eléyìí ọkàn wa gbọgbẹ́ ọkàn wa ń ṣàárẹ̀ ẹ̀yin lẹ dá wàhálà sílẹ̀ kí lẹ ń pa àwọn ọ̀dọ́ wa sí ẹni lẹ́tọ̀ọ́ láti protest wọ́n jáde tán ìbọn ni wọ́n gbà wálé wọ́n jáde tán orí ẹlòmíín fọ́ mọ́rẹ́ nìkan tọ́ta àbọ̀n pín orí ẹ̀ sí méjì limithili hadha yasubu liqalbi min kamadin nkana fi qalbi imanun wa islam ẹni ìgbàgbọ́ Ọlọ́run bá ń bẹ lọ́kàn rẹ̀ tí Islam ń bẹ lọ́kàn rẹ̀ tó gba Ọlọ́run gbọ́ kò lè rí bí àwọn ọ̀dọ́ ṣe ń kú yìí wàláhì komi ọmọ bọ̀ lójú ẹ̀. lọ́jọ́ títí Lẹ́kì ṣẹlẹ̀ mi ò lè jẹun alẹ́ mi ò lè sùn fún bànújẹ́ ikú tí ń fojú gbà ní òwe ńlá nípa fún ni à ń lo àwọn orílẹ̀-èdè míì lágbàáyé and feel secured why in our country àmọ́tẹ́gùn bá débi yù ó ṣe tán tó fẹ́ yọ ni ẹ̀yin ọ̀dọ́ orílẹ̀-èdè yìí mo kí yín mo fún yín ní a very big kudos ẹ kú gbìyànjú ẹ jájọba láyà ìjọba náà mọ̀ yìí pé nǹkan kan dé bó ṣe yẹ nìyẹn àmọ́ àṣejù tẹ́ ẹ fi kún lọ́bàjọ́ yín jẹ́ àṣejù tó wọ̀ ń lọ́bàjọ́ yín jẹ́ tá a bá ní káwọ́ kí n tó bọ́ sórí yẹn àwọn wo lẹ́ni kẹfà tí wọ́n sáná sórílẹ̀-èdè yìí àwọn adájọ́ orílẹ̀-èdè yìí ni àtàwọn lọ́yà majority lọ́yà ló ti kíìlì conscience ẹni ó pààyàn ó believe pé ó lè jẹ́ pọ́mọ rẹ lókù tí ó pa lọ́la ìwọ ló bá twist kéèsì tó dẹ̀ dúró ti pé irọ́ ni wọ́n pa mọ́ tó bá bọ́ níbi ìyẹn ọmọ rẹ ló máa kan ó mẹ́ni tó kàn majority lọ́yà àwọn lọ́yà tó ní conscience ń bẹ tí wọ́n á sọ fẹ́ níbi pé mi ò kí ń gbaru iṣẹ́ báyìí àmọ́ majority lọ́yà láyé òde òní wọ́n twist òdodo sírọ́ ni wọ́n takò ẹni ó lódodo báyìí omi ọmọ bọ́ lójú ó ń tọ̀hún pé ha ọkùnrin sì ń tí òun lọ ẹ̀wọ̀n lórí òdodo ìwọ sùn lọ́wọ́ ẹni ọba nújẹ́ òṣòro oorun sùn lọ́gbà ẹ̀wọ̀n tànámù àìnáka wàlìmọ̀dìlúmù mú tàbí ìwọ sùn ẹni ó ṣàbòsí fún ni ó sùn yìí yẹ̀dìrún aláìka wà àìnú ńlá ìlàmútànàmí yẹ̀dìrún aláìka wà àìnú ńlá ìlàmútànàmí. ń ṣépè fún ọ léraléra. látẹ̀sílì mẹ́ẹ̀nà. ọ̀gá ọlọ́pàá ìlànà kúńtà mọ́kú tẹ̀dẹ̀rà mọ́sàbòsí o nígbà tó tìbọn bẹ lọ́wọ́ ẹ̀ lé ni. wà á zúlì mú dárí kò sí tí ó parí ìyàbòsí tó ju àdámọ̀ lọ ẹlòmíì ọjẹ káyọ̀ kọjá pa ẹni tí ọjà lè tó lọ́jà lè ó sì rò pé ó ṣègbé ẹni ó kán lẹ́sẹ̀ kan ó rò pé ó ṣègbé ẹni ó gba dúkìá rẹ̀ nítorí ipò jágbófinró ó rò pé ó ṣègbé iná dùnú balẹ̀ tí kọjá ń tà kùtì bá nkún tànà síyá lámúyà ń sá lọ nkún tànà ẹni wọ́n dájọ́ ọkú fún tó fi sílẹ̀ ẹni tí ó gbà dájọ́ ọkú tó fi rọ́pò rẹ̀ iná dùnú balẹ̀ tí kọ̀dámtà kùtìbàt gbogbo ẹ̀ṣẹ̀ bú atrocity tó commit tẹ́nìkan kan ò rí ẹ wallahi it is written down before Almighty Allah. Tó bá gbàgbé ọba tó dá yàtọ̀run ò gbàgbé kókó ònú rẹ́kọ̀dù ẹ̀. Have you forgotten what is calling love karma? Love karma will soon catch up with you. It's a matter of time. Ẹ̀san Ọlọ́run ò ní kú Allahu la yamutu wa jazahu la yafut. Bẹ́ẹ̀ bá rà dánwò tó bá kànyàn ẹ wò dáadáa ó ṣeéṣe kó jẹ́ pọ́lọ́run ló dájọ́. Allahu la yamutu wa jazahu la yafut.
gbogbo ẹ̀yin agbófinró orílẹ̀-èdè Nàìjíríà àsìkò nìyí. This is a golden opportunity to reform the system. ẹ jẹ́ á reform ẹ̀. Nigeria cannot exist without policemen. Kò possible. Káwa lórílẹ̀-èdè kan ọmọ ẹbẹ tí ò ní sọ́lọ́pàá kò possible. Gbogbo bí àdúgbò tí wọ́n ti pa ọlọ́pàá la ilaha illallah. Ó pààyàn lẹ́kún. Lóòótọ́ ọlọ́pàá pààyàn. Ọlọ́pàá mi ò pààyàn tí wọ́n sì gé orí ẹ̀ dànù. Gbogbo ẹ̀yin tẹ̀ ń pààyàn àtọlọ́pàá àtẹnikí tí kì í sọlọ́pàá. Ẹgbẹ́ ẹnìkan lọ́pàá tó bá jábúrò tiẹ̀ níbo ló sì feel. Ìyàwó ẹnìkan lọ́pàá yẹn tó bá jẹ́ ìyàwó tiẹ̀, how you going to feel? You've killed a man husband. If it's your husband, how are you going to feel? You've killed a man wife. If it's your wife, how are you going to feel? You've killed a man brother. If it's your brother, how are you going to feel? Ọ̀pá ẹni ẹlẹ́kùn jayé ẹ̀jẹ̀ wa ń sàn bàlà láìsí lójú ogun lórílẹ̀‐èdè Nàìjíríà. Kò wá sẹ́ni tí ó pariwo báyà ó tó bẹ́ẹ̀. Iná dùnú balẹ̀ tí kọ̀dámúta kò ti bá eégún dáná sí yàrá lámúyá inshallah. Eégún dáná sí yàrá lámúyá inshallah. Kò sọ́gbẹ́ta rí dá sí ta ni kò ní sọ́lọ́pàá mọ́. À ń ṣe tíátà lọ́wọ́ ni. Anarchy la invite. Ọlọ́pàá gbọ́dọ̀ wà. Ẹ wo gbogbo àdúgbò tí wọ́n ti wọ́ police station tí wọ́n kó ìbọn dání sìn. Ẹ dákun ìbọn tán kó lọ sí oko ọdẹ ewúrẹ́ ní wọ́n fẹ́ lọ lòbọn fún ni. Àfikọ́lọ̀ wọn là wá. Ìbọn ti bọ́ sí rọ́ngàndì rẹpẹtẹ AK-47. Ìbọn tí ó fa yẹn ya tí ó bọ́ síbi kan tí ó fa nǹkan náà ya. Ìbọn tí ó wọnú ara tí ó bu tó odidi orí èèyàn jáde ńbẹ̀. Ó ti bọ́ sí rọ́ngàndì. Asun police station ná apá ọlọ́pàá gbogbo ọlọ́pàá tó pa aráàlú láì lẹ́sẹ̀ ó lè bọ́ wájú ọlọ́ ó ṣẹ̀sìn láyé ó tún ṣẹ̀sìn wájú ọlọ́. Bẹ́ẹ̀ náà wà láràlú náà àfi ká fi sùúrù ká fi tó gbogbo ẹ̀yin ọ̀dọ́ tìbọn á sí lọ́wọ́ afọlá Ọlọ́run á fi bẹ̀ yín àfi ọba tó níyìn la fi bẹ̀ yín àforí ìyá tó bí yín á fi bẹ̀ yín àfi bàbá tó bí yín á fi bẹ̀ yín ẹ dákun ẹ ṣe sùúrù. Bàbá ní à ń ro bí abánibéjò ṣe gùn tó ládàánẹ̀ àsùnlé náà. Ẹ̀yin ọ̀dọ́ ẹja fura n ti ń bẹ lọ́wọ́ yín yẹn ẹ dákun ẹ má sọ dàdán wò. Àfọ̀bá tó níyìn ńlá fi bẹ̀ yín gbogbo ń tẹ̀ ń jà fún lọ́lọ́run ó ṣe fún yín. Àmín. Gbogbo yín lọ́lọ́run ó sọ di pàtàkì láyé. Allahumma àmín. Àìmọye graduate tí ò ríṣẹ́ àìmọye ẹni tí ò graduate ti ń sábẹ́ bíríìjì ìbọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni ó lẹ́tọ̀ọ́ láti jẹun ìjọba ó lẹ́tọ̀ọ́ láti gbowó ńgbà tí ò tí ì níṣẹ́ lọ́wọ́. Bí ò bá rí bẹ́ẹ̀ àwọn olóṣèlú tí wọ́n ń display affluence ní tàǹkọ́ ìbọn kan ní bẹ́ńkógí tó to mọ́tò kalẹ̀ bí ìgbà tí ń gbé fúláwà iṣẹ́ kí ló ṣe débẹ̀. Gbogbo eléyìí ní ń ta àwọn ọ̀dọ́ lára ní bí wọ́n nù pẹ̀lú orílẹ̀-èdè wo láwa yìí ọ̀rẹ́ wa jẹ́ òde tó ń fi hàn wá. Àmọ́ mo bẹ̀ yín ni ẹ̀yin ọ̀dọ́ tìbọn bọ́ sí lọ́wọ́ ẹ dákun ẹ ṣe sùúrù ọba tó níyìn ò ní dà yín láàmú. Àmín. Ẹ mọ́ tó ń fàdánwò kádánwò orílẹ̀-èdè yìí. Àwa bẹ̀ ìjọba kan tètè jígìrì ìbọn tó bọ́ sí gbòòrò la ilaha illallah ó gbọ́dọ̀ bá onílàáká ìlẹ́rù. Tó o bá lẹ́ni ó ní ni wọ́n á lò bọ̀ yẹn fún wọ́n lè lo fẹ́nu ẹ ní kí sẹ́bùlẹ̀ tó lọ bẹ́ẹ̀ ni tí ò ní. Subhanallah. Àfi ká bẹ àwọn ọ̀dọ́ yìí kan dákun ẹ̀bẹ̀ là ń bẹ̀ yín kò sẹ́ni ó tó fi yín sakọ lásìkò yìí. À ń bẹ̀ yín ni ọba tó níyàn dá yín láre Àmín. ọba tó níyàn fà yín gòkè. Àmín.